ìbá Olódùmarè tó ọdọọdún là ń rọ́rọ́gbó ọdọọdún là ń ráwùsá ọdọọdún là ń rọ́mọ obì lórí àtẹ. adúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba láwùrà pé tó tún jẹ́ kọ́tò òní ó ṣojú èmi àti ẹ̀yin olólùfẹ́ mi àdìgbọ́rọ̀. tó adúpẹ́ o ọdún tó ti dé ọdẹ bá wà láyé ọdẹ bá wà láyé ó sì dé bá wà lálàáfíà ara. mo kí gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ìdíròkò mọ̀dà tá à ń pè ní Ìkọ́. mo kí gbogbo yín pé a kú ọdún akúyèlú ẹ̀mí wa tó ṣe tọdún ìyọ́ ṣe tẹ̀mí ìtayàtọmọ nínú owó ọlá ìkú bá ní ọrọ̀. mo kí kábíyèsí His Royal Majesty kábíyèsí o bàbá wa láyélúwà kábíyèsí àfiyèsí ọba jọ́nù ọlákúnlé òjò jẹ́bi ẹ má ní mo gbá yín lóyè mo pè é lórúkọ orúkọ làpapọ̀ba aládé kábíyèsí àwọn ọba aládé tó jẹ́ pé wọ́n ṣe é fi yangàn nílẹ̀ Yorùbá kò tó òjìire nu ọba tó lólùmọ̀rẹ́ ọba yọ́nú sí ọba tó jẹ́ pé lólùmọ̀rẹ́ àwọn onílẹ̀ gangan ló fà sórí ìtẹ́ kábíyèsí látìgbà tí kábíyèsí ti ń bẹ lórí oyè ìlú sì ń rojú sì ń túbà ń túṣẹ wàhálà àkókò dandan ọ̀ṣẹlẹ̀ nílùú Ikoolaje Ìdiròkò adúpẹ́ lọ́wọ́ Olódùmarè. tó tọdún ìdí tó ti dé o èkejìlélọ́gbọ̀n rẹ̀ lélẹ́yìí táwọn eléèbó pè ní 28 irú rẹ̀ Ojúde Ọba Ikoolaje Ìdiròkò. ọjọ́ tí a wáyé gangan tí pẹ́pẹ́yẹ ọgbọ́n mọ̀mọ́ tí gbẹ̀gẹ̀dẹ̀ ó sì gbiná náà ní ọjọ́bọ̀ ogúnjọ́ oṣù kẹfà nínú ọdún tá a wà yìí náà ni ó ti dé tán tọmọdé dàgbà tọkùnrin tóbìnrin ẹ dákun ẹjá jọ péjúṣe gbogbo ìlú tí ń bẹ ní agbègbè ìlú Ikoolaje Ìdiròkò ẹ dákun ẹ tara ṣàṣà kẹ ẹ wá dìde báyìí ẹjá jọ ṣe ìgbà ẹjẹ ní fọwọ́ sí létílé fi ró kẹ́kẹ́ ìgbà láàmú níṣì ìfọwọ́tẹ̀ bá ògiri tọmọdé dàgbà tọkùnrin tóbìnrin tó nílé tàlejò ọyá ẹtúyáyà wá síbi Ojúde Ọba Ikoolaje Ìdiròkò tọdún 2024 tí ó wáyé lógúnjọ́ nínú oṣù kẹfà nínú ọdún 2024 tá a wà yìí. bàbá wa àgbàlagbà olórin náà ni Musiliu Haruna Ìṣọ̀lá yóò dé ká bí èbó fẹnu ọkọ̀ sọlẹ̀ síbẹ̀ jẹ́ mọ̀bí tí wọ́n lò pápá tí wọ́n ti gbàlejò náà ọ̀nà ni Oníkọ́ Palace Playground níwájú ààfin gangan ni ibẹ̀ gangan ni ní gbàgede tí bẹ́ẹ̀ ibẹ̀ ni bàbá wa Musiliu Haruna Ìṣọ̀lá ibẹ̀ ni wọ́n ti tẹ́ pẹpẹ eré tí gbogbo ọmọ ìlú ọ̀sìn wá tẹ́ pẹpẹ fàájì níbẹ̀. mo sọ fún yín bẹ́ẹ̀ mi bá ń sọ fún yín pé náà ń jó lórí omi ẹja kan béèrè lọ́wọ́ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹni lọ rè é kéwú ẹ̀wà àwọn ọkọ̀ fún yín pẹ́pẹ́yẹ ọ̀pọ̀mọ lọ́jọ́ náà ọjọ́ náà ó sì dùn yọ̀gbàyọ̀gbà ìlú Ikoolaje bọ́dà Ìdiròkò ìlú náà ní bàjẹ́ ìlú títọmọdé dàgbà tọkùnrin tóbìnrin rẹ̀ dání tí wọ́n sì kó yàn mọ́ra Ìdiròkò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin ládéládé gbogbo ẹ̀yin lóyè gbogbo ẹ̀yin ọkùnrin obìnrin gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ láti gbogbo ìletò tó súnmọ́ Ìdiròkò bọ́dà gbogbo yín pátápátá la kí gbogbo ẹ̀yin tẹ́ ń bọ̀ láti inú Benin Republic gbogbo yín pátápátá la kí ẹ dákun ẹ máa bọ̀ pẹ̀lú àǹkárá yín mo nígbàgbọ́ pé gbogbo yín lẹ ti láǹkárá yín lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹ̀yin ọmọ bíbí ilẹ̀ Yorùbá kò tó òjìire pátápátá gbogbo ẹ̀yin Yorùbá tí ń bẹ ládúláwọ̀ tẹ wà jákèjádò gbogbo àgbáyé gbogbo yín la pé o ẹ dákun ẹ máa bọ̀ àwọn àdìtú ọ̀rọ̀ Olódùmarè náà àwa náà ọ́fíìkà lè síbẹ̀ gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ oríṣiríṣi gbogbo wọn ni wọ́n fi kalẹ̀ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ eléré ni wọ́n wà níbẹ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn ẹ máa bọ̀ ẹ dákun ẹ jẹ́ a jọ ṣojúde ọba tọdún yìí kó dùn kó lárinrin kí gbẹ́gbẹ́ ó sì kàn sí láṣẹ Èdùmàrè.
ojú tẹ fi ń wò mí ọ̀ní ìrìnlédè ní etí tẹ ṣe fi ń gbọ́ mi ò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ gbogbo ẹ̀yìn olólùfẹ́ mi a pè ní ọ mo kì í kábíyèsí ọba John Ọlákúnlé Òjó JP ẹkú gbàlejò bàbá lórí àpèrè tẹ wà ẹ pẹ́pẹ́pẹ́ adé apẹ́ lórí bàtà ọ̀pẹ́ lẹ́sẹ̀ èrò kẹrẹ ọ̀sì jẹjẹjẹ yọ̀dọ̀ kẹni láṣẹ ìgbìmọ̀ rẹ̀ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú kàlẹ́ o. Hi, a cinematographer. I direct, I shoot, I edit. Follow me on all social medias such as Facebook, Instagram, Twitter, Snapchat, TikTok and WhatsApp for any further inquiries about my work. Thank you.